Africa Content TV. Olórí ọmọ wa, ọkọ Emmanuela. Bàbá Adámilọ́lá, àkàn níwájú alájọ́. Ẹ kì í fi àsìkò yìí kí èèyàn títí wá torí àwọn ará Èkó ló wà ní Ìbàdàn ìṣẹ̀lẹ̀ mi ti wá ẹni òmí wá lè rí Fẹ́mi Adébáyọ̀ ọ̀nàrẹ́bù jagunjagun kìíní kí n sọ pé mi ò rí mo kí iṣẹ́ Fẹ́mi Adébáyọ̀ kó àbọ̀ sí àárín wa bẹ́ẹ̀ mo kí ọmọ alájà ó tẹ̀ jẹ́ pé àwọn ti darí Èkó ṣùgbọ́n màmá ṣì wà ń bàdàn mo fẹ́ pé kí Faro ẹni o ájí Faro. Ṣínà fi ọkàn lọ́mọ. MC olórí ọmọ bá lónìí kí yín. Àìdè àkúwọ̀lì iná ẹ̀wẹ̀ oyè àmọ́rí ẹ̀wẹ̀ oyè àmọ́rí ẹ̀wẹ̀ oyè àmọ́rí ọ̀làṣùkọ̀ mi ò. Ẹ̀wẹ̀ oyè àmọ́rí ẹ̀wẹ̀ oyè àmọ́rí ẹ̀wẹ̀ oyè àmọ́rí. Olórí ọmọ wa. Ìwà ìdá lólùkọ́ mi wò lájọ. Ìwà ìdá lólùkọ́ mi wò lájọ. Láríwájú ọmọ ìyá Sọlá. Olórí ọmọ wa. Àgìlà Ìjẹ̀bú, Dẹ́mọ́lá Àgìlà. Dẹ́mọ́lá, 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 Àgìlà. Dẹ́mọ́lá, 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 Dẹ́mọ́lá. Mo máa lọ́wọ́ bí ìṣàbí, olè láwọ́ bí ìṣàbí. Mo máa lọ́wọ́ bí ìṣàbí, olè lọ́wọ́ bí ìṣàbí. Dẹ́mọ́lá Àgìlà. Àwọn olórí ọmọ wa Àgìlà Ìjẹ̀bú. Òyìnbó ẹlẹ́gbọ̀n. Mo máa lọ́wọ́ bí ìṣàbí, olè lọ́wọ́ bí ìṣàbí. Olè wọ́n ṣọ́ bí ìṣàbí. Olè wọ́n ṣọ́ bí ìṣàbí. Olè wọ́n ṣọ́ bí ìṣàbí. Dẹ́mọ́lá Àgìlà ló sọ̀rọ̀ kan sí mi lójú wípé bínúbínú ó bá a bínú ẹ̀kọ́ ó bá a ẹ̀kọ́ Dẹ́mọ́lá ó ṣàìdọ̀dọ̀ fún kan bínúbínú ó bá a bínú ẹ̀kọ́.
òyìnbó ẹ̀lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ wọn. Àwọn ṣọlá mú gàdí mi o. Àwọn nation wá. Àwọn lọ́dọ̀ wájú. Dèmọ́lá.